èmi nìkan ló yẹ. Ìwọ lọ́lọ́run mi, ìwọ ẹlẹ́dà mi, ọba àwọn ọba, olúwa olúwa, ọba títí láyé, kò lè yí padà. Bẹ́ẹ̀ni kò ní bẹ́ẹ̀ kó bẹ́ẹ̀ kó wà. Màá jẹ́ yín 5 minutes. Orí ti tó báyìí. Títí ayé. Ṣé kí n má ṣe protocol? Máa palẹ̀ mọ́ sí. Ṣé kí n má ṣe protocol? Ó dáwọ́ tí ni má ṣe protocol. Ó yá bẹ̀rẹ̀ sí í ṣe, ó ti mà. Ok. Ìyámà ni mo jẹ́. Mo mọ̀. Mo kí gbogbo ẹ̀yin tẹ́ ń wò wá ní gbogbo àgbáyé. Ọ̀rọ̀ fídíò tó ń lọ káàkiri yìí tó ń ṣàfihàn ibi tí ìyàwó ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà Sẹ́nétọ̀ Rẹ̀mí Tinubu tí wọ́n ti ń sọ fún gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun Adémọ́lá Jackson Nurudeen Adeleke pé mo fún ọ ní ìṣẹ́jú márùn-ún oríkọ́lá ni wá kọ́ ń bí. Bákan náà nígbà tí aya rẹ̀ ń lọ kò pẹ́ ẹ̀ lórí tún bẹ̀rẹ̀ padà. Aya rẹ̀ sì sọ wípé òun á pa máìkì mọ́ gómìnà lẹ́nu. Ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ yẹn ó ti mú onírúurú èrò wá nígboro àgbáyé. Mo kí gbogbo ẹ̀yin tẹ́ wò wá lẹ́ẹ̀kan sí i. A máa pẹ̀kẹ́lu ọ̀rọ̀ yìí. Mo wà pẹ̀lú ìránṣẹ́ Ọlọ́run wòlíì Fẹ́mi Wahab láti Madrid ní Spain. Mo kí yín sà, ẹ kú dédé àsìkò yìí. Mo kí yín olótù àti gbogbo àwọn tó wà ní stúdíò papọ̀ mbẹ̀ àti gbogbo àwọn tó ń gbọ́ wa káàkiri àgbáńlá tó ń wò wá. Ẹ ṣeun. Ọlọ́run á máa pẹ̀lú wa, ọ̀tá kò ní borí wa ní Àmín. orúkọ Jésù. Ọdún lọ sópin, a ò ní bọ́dún yìí lọ ní orúkọ Jésù, tẹbítẹbí taratara. Àmín ní orúkọ Jésù. Tọ́ ẹ ṣeun. Ibi tí ọ̀rọ̀ wá dé yìí, ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ níbi coronation Ọọ̀ni ti Ilé-Ifẹ̀ yìí, mo mọ̀ pé iná ó ti wo fídíò yẹn báwọn èèyàn náà ṣe ń wò báyìí. Ta ni ká bú, ta ni ká yìn? Ẹ ṣe olótù, èmi ò tiẹ̀ rí wò. Páàtì yesterday tẹ sẹ́ǹdì ẹ̀ sí mi tí mo ṣe wá farabalẹ̀ tí mo wò ó dáadáa torí mo máa ń bí sí gan. Ṣùgbọ́n olótù, ẹni tó fẹ́ gbọ́ fídíò yìí tó dẹ̀ fẹ́ wò, èmi jẹ́ ẹ̀dá kan tó jẹ́ pé èmi kò ń fi gbá kan bọ̀ kan nú tọ́rọ̀ bá ṣe lè má ṣe ń sọ. Tí ò bá yé èèyàn lónìí tó bá dọjọ́ iwájú á padà yé onítọ̀hún. Tí gbogbo ọ̀nà kan má tètè yé èèyàn. Alákọ̀ọ́kọ́ olótù, Ọ̀gbẹ́yìn. wọ́n ta bá pé bíríkótó a máa ń pé bíríkótó. Nǹkan tó ṣẹlẹ̀ ń bẹ̀ yẹn wrong, very very wrong. Ṣé bí ìyàwó ààrẹ alákọ̀ọ́kọ́ ní ọjọ́ orí ó ju gómìnà ẹ̀ lọ. Ẹlẹ́ẹ̀kejì ìyá gbogbo ìlú ni. Ẹlẹ́ẹ̀kẹta pásítọ̀ tún ni. Ṣé rí olótù, Àgbọ́yé. èmi jẹ́ ẹ̀dá kan kálẹ̀ ní bá ń bọ́ mi lójoojúmọ́ tẹ́ bá ṣe ohun tí ò da èmi á sòótọ́ fún yín o. Tẹ́ ẹ bá bọ́ mi mọ́ Ọlọ́run àwẹ́ lòmíì wá. Ẹ wá béèrè lọ́wọ́ ara yín pé màá là fún ilé kọ̀ọ̀kan o. Irú ọkọ arábìnrin yìí kí ni a máa fèsì nínú ilé. Ẹ wọ̀n kí ọ̀rọ̀ yẹn mo ṣe ń bá yín sọ máa wò pé kí ni ọkùnrin ni mí o. Oyè gbogbo ọkùnrin tó bá ń gbọ́ mi dáadáa o. Ẹ má kí mi sọ pé Tinubu ó ṣe yàn dáadáa mi ìbájọba wí o. But situation là ń treat báyìí. Treat governorship, federal government or leadership now. À ń sọ nípa human beings. N tó ṣẹlẹ̀ alákọ̀ọ́kọ́ ní ọjọ́ orí tí ẹ bá bímọ ọmọ méje kátàkì ọmọ 5 àkọ́bí lè jẹ́ 40 tí last born á jẹ́ 15. Yes or no sir? Bẹ́ẹ̀ni. Tí mátà bá ṣẹlẹ̀ nínú ilé tí bá fẹ́ àdírẹ́sì ẹ̀ a sensible father or mother o ò lè fi ahọ́n tó bá 40 years sọ̀rọ̀ bá 15 years sọ̀rọ̀. Though they are the same children, they are children to you. Tí ẹ bá jùyàn lọ, n tó ń pè lágbà pọ̀ o, àwọn mọ́ra ló ń pè lágbà.
ara kan ni o gbọ́dọ̀ amú nǹkan mọ́ra jẹ́ ọmọdé lọ kí ìbágbàlagbà ni ẹ́ n tó ń pa lóye fún ẹni pé ìwọ gbọ́dọ̀ lámú mọ́ra o dẹ̀ gbọ́dọ̀ gbọ́n ju eléyìí lọ wọ́n ti máa ń pa lóye pé àgbàlagbà kì í ṣòro bí èwe. bẹ́ẹ̀ni. ẹlẹ́ẹ̀kejì òun ni pé ìyá gbogbo ìlú òun náà ń pè ní first lady. tí nǹkan bá tiẹ̀ ṣẹlẹ̀ èèyàn á fi ọgbọ́n ṣe é ni ṣe bó ní ADC ó dẹ̀ láwọn èèyàn ń bẹ̀ ó ní nǹkan kan wà tẹ́ pé èèyàn gbọ́dọ̀ èèyàn mọ̀ kó ń jù lọ. ẹ wo olóòtú kéèyàn máa sọ pé ó ní ìyá mi ò dáa lọ́ọ̀nù láì mi gbọ́dọ̀ sọ̀rọ̀ because I'm a man of God. ohun tẹ́mi mọ̀ kọ́ ló tó ń mọ̀ ohun tẹ́mi rí kọ́ ló tó ń rí and my response speak louder than 1 million comments. ẹlẹ́ẹ̀kẹta òun ni pé mo ti ẹ̀fẹ́ jẹ́ sọ ẹlẹ́ẹ̀kẹrin ẹlẹ́ẹ̀kẹta bẹ́ẹ̀ ṣe wà yìí mo mọ orí èèyàn tẹ̀ jẹ́ tó bá fẹ́ bá yín ṣe màá ti wo kíní ẹ̀ mọ́ yín lára mi wá gbọ́dọ̀ wípé gbogbo èèyàn ṣe ń ṣe rèé no ẹ gbọ́dọ̀ mọ personality èèyàn kẹ tó bá ṣe kọ́dẹ̀ kẹ pàdé ní occasion gbogbo èèyàn ló mọ̀ kí máa ṣe ń ṣe nǹkan títí ẹ nìyẹn mi ń wá wọn lọ mọ́ọ̀nù ń bẹ̀ nǹkan rí náà ń ṣe ẹni bá jọ lọ́ọ̀yà yà á jó arẹ́rìn ẹ jẹ́ olóòtú tá a bá sọ a máa kú ọbẹ̀ tà ká sòtítọ́ ká dẹ̀ fayé lẹ̀ lọ ìgbàlá nìkan ní ìgbàlá máa ní akìlì nílé ayé a máa padà kú ńjọ́ kan ọlọ́run àdákàlùkù lọ́jọ́ ẹ̀ ètò wa dùn jù ń bẹ̀ ni pé you are a pastor ẹ wá béèrè wípé ṣé wọ́n ṣe ń ṣe ń ṣọ́ọ̀ṣì wọn rèé nígbà tó pèrè ní pastor tó lámú mọ́ra public embarrassment to that kind of people personality tó bá jẹ́ pé tó ń tọrọ owó lọ́wọ́ ẹ̀ ń kọ́ àbáwọn tó wà àwọn tó ń ṣe lọ́ndà ẹ̀ ìgbà tí ìgbàmú làwọn yẹn máa jẹ̀dà olótú nítorí àwọn ẹni bá rí kóró èmi ń sọ òtítọ́ ni o lọ́jọ́ orí tèmi mo ti rí rí ayé tẹ́ ẹ̀ bá jọmọ ọ̀dọ̀ lọ́ndà ọ̀rọ̀ àwọn yẹn kí lọ́kàn máa fèsì olótú ẹ̀ dáhùn ni tẹ́ ẹ̀ bá ń ṣe lọ́ndà àwọn yẹn tó yẹ pé ọmọ ọ̀dọ̀ ni lẹ́kọ̀ọ́ tó fún wọn lówó oúnjẹ dẹ́kọ̀ọ́ ẹni tó nínú káníbà yẹn tó wá ń dìlò lówó tó jẹ́ gọ́fúnà tó gbàrú embarrassment yẹn public tẹ́ ẹ̀ bá lọ́ndà ọ̀rọ̀ àwọn yẹn kí lọ́ máa gbà ẹ̀já bára sòótọ́ mo kàn sára sí ọkọ ìyàwó mo kàn sára sí o mo tún padà lẹ́lẹ́kejì ṣe rí tí obìnrin wá fi lè wà bẹ́ẹ̀ yẹn ń ta èyí tí ojú ọkọ a máa rí kò ní lè sọ o ẹ wá wò pé wọ́n dẹ̀ ti dọ́jọ́ wà mo ti rí nǹkan oríṣiríṣi ní ministry olótù àwọn kan wà tẹ́ pé wọ́n ti fá òpé bó ti wù kó rí àwọn ní kọjá méjì o àwọn kan wà bẹ́ẹ̀ o bóyá bí wọ́n ṣe grow wọ́n mọ ewu tó àánú polygamist wọ́n dẹ̀ ti fá o wọ́n wò pé wẹ́ àgbélébù tèmi nìyẹn wọ́n dẹ̀ máa bá lọ bẹ́ẹ̀ torí tó fi lè mú èèyàn kọ̀ báyìí sọ́kọ̀ ọ̀dà ẹ jẹ́ kí n sọ kíníkan fún yín olótù ṣé ẹ fi pé àwọn ìyàwó arákùnrin yẹn bọ́n ṣe ń wo kíní yẹn ni wọ́n máa dùn tàbí àwọn ẹbí ẹ̀ torí ẹ̀ tí wọ́n fẹ́ ṣe nǹkan ẹ gbọ́dọ̀ máa àwọn ìyàwó gómìnà Ọ̀ṣun inú wọn ò ní dùn. ẹ̀yin jákè ní ìyàwó ẹ̀ ńkọ́ ẹ rò ó nobody see tẹ́ ẹ bá lọ́ọ̀fù ẹ rí àwọn obìnrin tó bá lọ́ọ̀fù ọkọ wọn ò ní fẹ́ kẹ́nìkan ìbáraṣọ ọkọ wọn o mi mọ tó wà láàrin wọn ṣùgbọ́n mo ti wù kó rí tó ogun wà tí ẹ máa ń jù lọ ADC tó ń tú ẹ wà ń bẹ̀ òun lẹ́ẹ̀kọ́ rán meanwhile you are not the host host lẹ́ẹ̀kọ́ bá sọ̀rọ̀ àwọn náà fún gọ́fìnà ní time lọ sọ̀rọ̀ you don't have any right to shock anybody up there your authority is your villa. ó máa pèrè ní pásítọ̀ tó ń wà bẹ́ẹ̀ yẹn ọ̀dà àwọn ọmọ ọ̀jọ́ tó wà lẹ́yìn how are you going to be treating them even before now. olóòtú kò dáa o ẹ jẹ́ ká sòótọ́ fún wa kò dáa o èmi ò sọ pé ijó tí màá yẹn ń jó dáa o kíní kan o màá sọ tọ̀dọ̀ ti ìyẹn náà o ṣùgbọ́n ẹni tẹ́mi rí bá wíjì ìyàwó ààrẹ ni maturity yẹn ò tó rárá kò tiẹ̀ sí mbẹ̀ ni anybody lè comment nǹkan tó wù èmi á sòótọ́ I don't know the governor neither I know her and I don't intend to know any of them ṣùgbọ́n as a man of God the word of God says the truth you know will set you free. It's better to clear my conscience to be lying to people. Say because I want to fear for anybody. No, nobody feed me and nobody cater for me. I'm working for God, not for man. So let me stop here for now.
tó tí n bá gbọ́ gbogbo àwọn àlàyé ọ̀rọ̀ yín látàárọ̀ báyìí n tẹ́ ń gbìyànjú àti sọ ẹ jẹ́ mú báyìí màá sáré mú báyìí àkọ́kọ́ ẹ̀ ń gbìyànjú àti sọ wípé ìyàwó ààrẹ ìyẹn sẹ́nítọ̀ Rẹ̀mí Tinubu pé àwọn ọmọ ọ̀dọ́ wọn kẹ́ran pẹ̀lú irú nǹkan tó ṣẹlẹ̀ pé wọ́n dáràn pẹ̀lú irú nǹkan tó ṣẹlẹ̀ yìí sí gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun ǹdẹ́ tún gbìyànjú àti sọ báyìí ni wípé embarrassment ńlá òun ni wọ́n fún gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun níbi ètò yẹn. nọ́mbà 3 ẹ̀ ń gbìyànjú àti sọ wípé ọkọ ìyàwó tó jẹ́ ààrẹ wa bàbá wa Bọ́lá Ahmed Tinubu wípé wọ́n kó àmúmọ́ra tí ì ṣe kékeré. ó dáa ṣé n tí gómìnà Ọ̀ṣun wá ń ṣe tí wọ́n ń jó tí wọ́n ń kọrin níbi ètò yẹn àwọn kan ní kò dáa rárá wípé kò dáa rárá níṣẹ́ tó wá dáa àbí ò dáa. ẹ olóòtú mo fẹ́ kọ̀rẹ́tì nǹkankan mi sọ pé àwọn ọmọ tó bá wọn ṣiṣẹ́ kẹrùn mo ní tí n bá fi lè ṣe báyìí fẹ́ni tó nífọ̀n lè kánná ní gbangba àwọn tí ò nífọ̀n lè kánná kí ni ojú wọn máa rí ìbéèrè tẹ wá béèrè ń sìn ṣe rí mo sọ̀rọ̀ kan personality máa yẹn nìyẹn kò sẹ́ni tí ò mọ̀ kódà ọmọ tó ṣẹ̀ṣẹ̀ ń gbọ́njú mọ̀ pé máa yẹn láìkí kó máa jó meanwhile nǹkan tó ń ṣe ń bẹ̀ yẹn kì í kún sìnkú ọ̀fọ̀ tàbí wọ́n ń kéde àrò ẹnì kankan nǹkan rẹ ni nǹkan tó mọ̀ sọ yẹn sìn èèyàn nílà ẹ bá fẹ́ jó ó lè jó ń bẹ̀ ṣùgbọ́n tèmi tí wọ́n á rí ni pé tẹ́ bá fẹ́ ṣe program ń bì kan wọ́n máa ń fún yàn ní time 10 minutes 20 minutes and if the time is above who have the right is organizer not other person else. àwọn kan ní tàbí MC tó bá wà ń bẹ̀. ètí mo sọ náà nìyẹn kò ń ṣe pé wọ́ mọ̀ pé ẹ bá wo ìjókòó wọn sì jókòó ń bẹ̀ yẹn ẹni tó jẹ́ ní àpọ́nlé jùlọ that is the same woman because he is one that represent president there of the country so kò wáyé pé ohun tó yẹ kí last person ṣe ni wọ́n bá lọ ṣe àwọn dáàtì ni pé eléyà tún wá jẹ́ ẹ̀kọ́ náà fún gómìnà pé gbogbo èèyàn kọ́ ló ń dunú ṣíṣe èèyàn. gbogbo èèyàn kọ́ ló ń dunú ṣíṣe èèyàn. ló ń dunú sí bí èèyàn ṣe ń ṣe nǹkan gbogbo èèyàn kọ́ mo ṣe ń sọ̀rọ̀ yìí sìn ní wọn bí àwọn kan pé ọ̀rọ̀ ẹ̀ pọ̀ àwọn kan máa sọ pé àwọn náà bó ṣe ń sọ̀rọ̀ so ẹ gbọ́dọ̀ máa mọ̀ pé ilé ayé yìí everybody will not reason with you the way you reason ìyẹn á tún jẹ́ kọ́ tí gómìnà náà máa kọ́ tó bá lọ bì kan jọ mi àwòjú ilẹ̀ kó tó máa ṣe nǹkan kò ń jẹ́ pé everywhere because this woman show her hope we see after some of people outside there they are like that to him without knowing even those that are following him are you getting me so gbogbo yẹn kọ́ ló ń dún sísè ṣe nǹkan o bẹ́ẹ̀ ṣe ń ṣe tẹ́ ń sọ̀rọ̀ tẹ́ máa sọ̀rọ̀ tẹ́ máa kówé yẹ tí ẹ pọ̀ jáde tí òun nìkan ló gbọ́ Yorùbá ni má rò pé gbogbo yẹn kọ́ ni wọ́n á dùn ó òye kí ẹ bá rí kọ́mẹ̀ntì ńgbà míì bó ṣe yé kálukú mọ́ èmi wà tẹ́ pé ó ń pass through stress bó ṣe máa force out nìyẹn so tẹ́ bá ní kẹ́ máa dáhùn yẹn bẹ́ẹ̀ lóhùn wọ́n dà pé èèyàn ń tẹ̀ lọ́gbọ́ jáwòrà nìyẹn náà èèyàn kì í ṣe yẹn ètò ìmọ̀ kan lọ yọ níbi tí gómìnà nìyẹn o and ẹ tí wàá rántí kìíní kan o this governor is in all states as the first person in the state ìlú ẹ̀ ló wà o òun ló láṣẹ gbogbo òun yẹn pátá òun number 1 citizen so o ò lè wá sílé mi kan máa kàn mí lábòkun nínú ilé mi that governor we are talking about mi wọn ti jọba yẹn ó lè yọba yẹn níjọ́ kejì tí kò sí 10,000 ó lè ṣe sí oyè tó lè jẹ useless ni ẹlẹ́dẹ̀kẹsẹ̀ so tí ẹ bá ń ṣe nǹkan ẹ gbọ́dọ̀ máa rò ó ẹ gbọ́dọ̀ máa ṣe nǹkan pé àwa la wà ń bẹ ó lè lè ní olè lọ́la o gbọ́dọ̀ ṣe nǹkan lágbára tó ní àná àbíjẹta ṣe ń gbọ́ olótù èèyàn kan pè mí òun tó wọn alágbára kan Nàìjíríà ni alágbára gidi nígbà wàá pè mí tán mo wá ń sọ fún Ọlọ́run pé Ọlọ́run wá sọ ọ̀rọ̀ kan fún mi tó yà mí lẹ́nu gidigidi èmi náà tẹ̀ wá ronú lọ síbẹ̀ olóòtú ẹ gbọ́ mi dáadáa I'm a general and soldier I'm a IG of police I'm a commissioner kò yíyan ní ṣe pẹ̀lẹ́ mi òkùnkùn àrò àbà ẹ̀ ọ̀tá gbáǹdì kò sí tó lè ṣe fún ẹ o torí ìbọn ọ̀ràn mi òkùnkùn wọ́n fèsì mi ló tó gbogbo Nàìjíríà yìí kò ní ṣe pẹ̀lú attack Ọlọ́run àwọn ti story Neymar inside Bible pé òun ni the whole leader of army nígbà tí wọn
ó dẹ̀ ní leprosy wá àti pósí òṣè yọ tòtò hílẹ̀ so bó ti ń kéèyàn tó láyé yìí á ní challenge tó ń tọ̀ náà pass through tẹ́pẹ́ ọlọ́run ló ń wò lójú kó yọ̀ ọ́n ó lè látara ọmọ ó jẹ́ látara ìyàwó ó jẹ́ látara títí ẹ̀ fúra ẹ̀ so ẹnìkan ò kọjá ọlọ́run a gbọ́dọ̀ máa bẹ̀ ká máa ṣe nǹkan ní díẹ̀díẹ̀ ìyàwó Abacha dà lẹ́nu ìyàwó Abíọ́lá dà lẹ́nu ìyàwó fún Buhari of yesterday dà lẹ́nu ibi táwọn náà ṣe ìtàn wọn á kọ̀tàn wòye náà jọkàn wọn á sọ̀tàn yẹn fún so ẹ gbọ́dọ̀ wà very careful ni mo kàn fẹ́ fi kún nǹkan tí ẹ béèrè nìyẹn olóòtú. ẹ jẹ́ sáré yàbàrà fẹ́rẹ́fẹ́ níbi tí a bá ọ̀rọ̀ dé yìí màá fẹ́ láti sáré yàbàrà síbi ọ̀rọ̀ kékeré kan torí tí má gbọ́ ògbó àlàyé ọ̀rọ̀ yín báyìí á rí wípé ó ní nǹkan ṣe pẹ̀lú ìwà ọmọlúwàbí pé èèyàn gbọ́dọ̀ ní àwọn ìwà rí láwùjọ ni níbikíbi ni torí ọjọ́ ọ̀la ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ ní ìlú Ìjẹ̀bú lásìkò yìí Wàsíù Àyìndé olórin fújì táwọn èèyàn mọ̀ sí Kwam1 wọ́n ní àwọn ń tà wọ́n o àwọn fẹ́ di Àwùjalẹ̀ tìjẹ̀bú nígbà tán sì ti sọ fáwọn fẹ́ di Àwùjalẹ̀ wọ́n ti ń sáré wọ́n ti kọ lẹ́tà sí ìdílé ọba tán láwọn ti jáde lára ìdílé ọba tán sì kọ lẹ́tà sí ní ìdílé ọba tán ń pè ní Fúṣegbùwà yẹn àwọn yẹn gangan wọn ló ń lọ bá kàn ṣùgbọ́n mo rántí ní ọdún 2023 nígbà tí wọ́n fi Wàsíù Àyìndé K1 jẹ olórí ọmọọba àti ọ̀túnba Afìdípọ̀tẹ̀ Akilẹ̀ Ìjẹ̀bú ìyẹn láti inú ìdílé Afìdípọ̀tẹ̀ nìyẹn ti jẹ jáde bẹ́ẹ̀ yẹn ní 2025 wọ́n túmọ̀ sí pé irú ìdílé yẹn ni wọ́n ti wá ló ń túmọ̀ sí yẹn ṣùgbọ́n nísìnyí wọ́n tún wá sọ pé inú ìdílé Fúṣegbùwà làwọn ti jáde àwọn sì fẹ́ di Àwùjalẹ̀ ọ̀rọ̀ yìí ó wá mú kí ọ̀tá pọ̀ sí fún Wàsíù Àyìndé àwọn kan sì ní wọn níwàárí ìgbéraga ti pọ̀ jù ọ̀rọ̀ ló délẹ̀ yìí ǹjẹ́ Wàsíù Àyìndé wọ́n jẹ̀bi ǹjẹ́ wọ́n sì yọjú ràn ní sí ipò ọ̀rọ̀ ọba Àwùjalẹ̀ tìjẹ̀bú. ẹ ṣe olóòtú èmi ò kí ń ṣọmọ Ìjẹ̀bú tẹnà mọ̀ ní ilẹ̀ ọmọ pé ẹnìkan Afìdípọ̀tẹ̀ ẹnìkan nígbà kò tí ẹ sítórì yẹn ò yé mi ṣùgbọ́n ipò ọba olóòtú à ń sọ àṣà nù èmi fi pé wọ́n máa ń ṣèwádìí kí n láti mẹ́ni tó kàn mí nígbà wo wá di kó wá fẹ́ sọpọ̀ ọba dípò nígbà tí ẹ̀ bá fẹ́ di gọ́fúnà àbí torí ọ̀rọ̀ tẹ́ ń sọ yóò tí ì yé mi o torí mi tiẹ̀ the first time ni máa gbọ́ nǹkan tẹ́ ń sọ rẹ̀ nínú sítórì tẹ́ sọ yìí ṣépò ọba ṣé wọ́n máa ń ṣe election fún ni àbí wọ́n máa ń send lẹ́tà fún ìdílé tákìdílé báyìí ló bá kàn ìdílé yẹn sì náà máa mọ̀ pé ẹni tọ́mọ yẹn tọ́ sí rèé so kí wàá nẹnìkan kọ lẹ́tà fún báà ló ṣe rí bẹ́ẹ̀. ẹ mọ̀ pé wọ́n máa ń sọ pé káwọn ọmọ ọba tí wọ́n nífẹ̀ẹ́ sí orí àpèrè yẹn kí wọ́n fojú ara wọn hàn pé kán fara hàn ìfarahàn yẹn ló bí lẹ́tà tá a gbọ́ pé Wàsíù Àyìndé kọ ní tiwọn pé àwọn náà o àwọn nífẹ̀ẹ́ sí ipò Àwùjalẹ̀ o wọ́n kọ sí olórí ẹbí wọ́n kọ sí alága ilé ìyẹn jẹ́ bẹ́ẹ̀. ó ti yé mi sí alákọ̀ọ́kọ́ wa Yorùbá ẹ jẹ́ ká sọ àǹdí ọ̀tẹ̀ o Wàsíù ò ní wàá rí kìnnìkan who are you to judge anybody. olótù ẹ lọ kọ ọ̀rọ̀ mi lẹ̀ lẹ́ni gbogbo ẹ̀dákẹ́dá tó bá ti ní nǹkan méjì kan wọ́n kàn léèyàn burúkú ni o. kí ni nǹkan náà. ẹni bá ti ní policy ẹni bá ti ní discipline ẹ lọ wọ dáadáa àwọn èèyàn ni wọ́n burú. àwọn èèyàn burúkú ni wọ́n ó ní discipline ni o ọjọ́ tó ń ta fí òbé nípa Wàsíù Àyìndé ó ní olóní pọ́lísì ní ẹbí sọ àbílẹ̀ sọ bẹ́ẹ̀ o ṣé ẹ sì rò pé wọn fọ̀rọ̀ sábì àwọn sọ. ẹ bá ti ní discipline no ẹ mọ̀ pé ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ṣe ń wò mí yín sìn ṣe ń gbọ́ mi dáadáa ṣe ń gbọ́ dáadáa kò sí èèyàn tí kò bẹ̀rù mi nígbà ọmọ ọjọ́ mi pátá tí ẹ má sì stand if àwọn family ni gbogbo wọn ló bẹ̀rù mi tẹ bá wá bèrè pé kí ni mo ṣe mo ní discipline mo ní policy mi ò ń ṣàdá sí èèyàn mi kì í jẹ̀bi èèyàn ṣùgbọ́n torí pé n tí ò dá òpin ò fẹ́ wàá ní èmú ẹ lórúkọ tí ò yẹ kó ní èmú ẹ ní wàá ló burú èèyàn burúkú ni wàá bèrè pé kí ló ń tọ̀ ń ṣe wọ́n lè kékeré gba nonsense. ó dáa lára nǹkan tí àwọn èèyàn ń tọ́ka sí tí wọ́n ní K1 Wàsíù Àyìndé ṣe rí
tí fídíò sì gbé tó sì wà lórí íńtánẹ́ẹ̀tì ọ̀kan nínú ẹ̀ rí mo bá fẹ́ béèrè bóyá discipline ni bóyá kò yé wa ẹ ṣàlàyé ó ní pé ibi tí Wasiu Ayinde bá cameraman lábàrá lórí mọ́lẹ̀ máa tàrí mọ́lẹ̀ gbà lórí stage látòrí stage ìyẹn jẹ́ kan ibi tí wọ́n ti fẹ́ wọnú plane lẹ́nu ọjọ́ mẹ́ta yìí tí plane fẹ́ gé orí wọn ṣùgbọ́n orí ẹlẹ́dàá wọn kó wọn yọ ìyẹn jẹ́ ìkejì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nà lórí ìyẹn ṣé discipline náà la fẹ́ pè àbí kì í ṣe discipline. olóòtú ẹni tó máa bá lórí jẹ́ kò ní dábàá ṣe gbé o Wasiu Ayinde mi ò mọ̀ ọ́ mi dẹ̀ kí n ṣe nígbà tí mo tẹ̀ wá nù ayé mi ṣe fáǹsì ẹ̀ ṣe rí tẹ́yìn bá tí ìdépò tó jẹ́ ipò àgbà ipò tó yẹ pé èèyàn mọ̀ ẹ̀ ní mọ̀ tó ń pè láwọn èèyàn tẹ́ẹ̀ ní mọ̀ tó ń pè lé èèyàn ṣe rí àwọn èèyàn àgàyìn jọ́nálìsì yìí ibi tọ́rọ̀ bá dé bẹ̀ yẹn wọn ò ní àní rí bẹ́ẹ̀ ibi tó fẹ́ lò yẹn ló máa gbé jáde mo rí fọ́tò tí òṣèlú sọ yẹn nìkan sẹ̀dẹ̀ sí mi níjọ́ kan mo kàn rẹ́rìn àmọ́ ibi tọ́rọ̀ tí ń bá a bọ̀ àmọ́ ibi tọ́rọ̀ dé àdẹ̀mọ́ tó farú nǹkan bẹ́ẹ̀ èmi náà dẹ̀ àgéèsì ẹ̀ mo ní nǹkan wáyé burú jáì tó yẹ jẹ́ pé tẹ̀ bá ti wà ní limelight o gbọ́dọ̀ ṣọ́ra fún gbèsè tó bá ń gbé because wọ́n máa lo against ẹ̀ tó mi yẹ yín sìn èyí tẹ́ sọ nípa plane or not plane ẹ̀ náà mo náà comment mi like nǹkan bẹ́ẹ̀ yẹn àwọn tó ń ṣe jù yẹn gan lọ wà nínú àwọn tó fẹ́ ju ètẹ́ ń sọ yìí náà bẹ̀ torí pé àwọn ò sí ní limelight ẹ ò ní mọ̀ nǹkan tó mọ̀ sọ yẹ yín sìn ẹ jẹ́ kí n ṣàlàyé nǹkan kan tó ń ṣẹlẹ̀ ẹ̀ sìn nínú ọba àlù kan Nàìjíríà nílẹ̀ Yorùbá táwọn sọ pé kò da èèyàn burúkú ni tó yẹn ń comment ń pa ẹ̀ sígbà tí ò tí ì dòrò ìṣọ́mọ̀ kéèyàn bẹ́ẹ̀ ni wọ́n mọ̀ torí kò sí ní limelight ẹni tó bá ti wà limelight ẹ máa ráṣì sí ẹ torí kò sẹ́ni tó pé tán nǹkan tí mo sọ yẹ yín sìn that's number one tẹ bá ń sọ pé wọ́n fẹ́ fi joyè ó ti wà nínú láti fìdí pọ̀tàn kan lòun ó wá lọ bọ́ sí ànábà something bí wọ́n ń ṣe bẹ́ẹ̀ nù wọ́n mi ò mọ̀ o. ẹ má bínú kẹ́ tó lọ bẹ̀yẹn ibi tí wọ́n ti fi Wasiu Ayinde tó ti gbá kò jọ cameraman kò jọ bóyá pressman àbí tán là lábàrá lórí mọ́lẹ̀ irú ìyẹn náà ń kọ́ ṣé discipline náà ni. iná ni mò ń sọ fún yín pé a ò mọ ibi tọ́rọ̀ ti ń bá a bọ̀ àwọn tá a dẹ̀ ń sọ yìí sì yẹn pé àwọn tó fẹ́ ju èyí sì àtàbà mọ̀ wọn dáadáa ìmí gan lè wọ́ọ̀tì jù yẹn lọ tẹ́ ẹ̀ mọ̀ torí pé kíkín ni kò sí lójú ayé kò sí celebrity ní tí mò ń sọ ni èmi sọ pé ohun tó ń ṣe dáa ṣùgbọ́n kí ẹ máa sọ pé nìkan ló dá ẹnìkan ní ò dá lèmi ṣe ń sọ bẹ́ẹ̀ Ọlọ́run nìkan ló perfect ṣùgbọ́n tí bá ti ń ṣọ́ tẹnìkan tẹnìkejì ẹ lè má tí ì rí iná ni mò ń sọ fún yín sí ìkankan ìlàjọ ń sọ wọn ní èèyàn tí ò dá ní ìmọ̀ sọ pé èèyàn kì í kọ̀ǹdẹ̀mù ẹnìkan fẹ́nìkan ò dá ìgbà yẹn nìyẹn ó lè ti change àwọn tó dẹ̀ ń sọ iná sìn tí wọ́n gan lè wọ́ọ̀kì ilé tó yẹ pé ààrí wọn tó yẹ kí wọ́n ti celebrity náà jẹ́ ká mọ̀ àwọn tèmi ń sọ nìyẹn àwọn nǹkan tẹ́ kàkálẹ̀ yẹn ò dá ṣùgbọ́n kí ẹ máa sọ pé nìkan ò dá yẹn èmi fẹ́ kí ẹ máa condemn ẹnìkan ìgbà tó mọ̀ nìyẹn ó lè ti change number two ẹni tó mọ̀ rárá tí ò ti celebrity ó lè jẹ́ ó wọ́ọ̀sì ju yẹn lọ tẹ́ ò dẹ̀ nímọ̀ ní tèmi fẹ́ fààyè láàrin yẹn nìyẹn táfìdí pọ̀ tẹ̀tẹ̀ sọ yẹn sìn bóyá bó ṣe ń ṣe nínú tí wọn nìyẹn mi ò mọ̀ ó lè ṣe pé nílé bàbá ẹ̀ níbẹ̀ ilé ìyá bàbá ẹ̀ níbí ṣẹ́mọ̀ òun náà rọ̀rọ̀ sọ ó ṣáà ti difficult ń sìn pé bẹ́ẹ̀ ṣe wà bàbá mi kú sí káàdà àtàwọn àwọn afẹ́kọ̀ọ́ fẹ́ bá mi kí inú ogún yẹn kò possible ká ní nǹkan tó gbà tọmọ wa lọ́jọ́ kó fẹ́ claim tó yẹ yín sìn tí mi kàn lè sọ nìyẹn nìyẹn. àwọn èèyàn ti jáde o kódà àwọn aráàlú àtàwọn kódà àti lára àwọn tí wọ́n jọ ń dupò wọ́n ní béèyàn bá fẹ́ mọ ẹ̀ ń bá yẹ sùn kó lọ gbégbó òṣèlú ni wọ́n ní bàbá K1 wọ́n ní Alhaji Anífowóṣe ló kọ bàbá wọn wọ́n ní oníṣòwò kan ni wọ́n kàn jẹ́ láàrin ìlú nílẹ̀ Ìjẹ̀bú wọ́n ní bàbá yìí ó fẹ́ ìyàwó wọn sì rèé láti ìlú Èkìtì lọ́hùn-ún ni wọ́n ti fẹ́ ìyàwó tó bí K1 ìgbà tí wọ́n ṣàlàyé lọ síwájú wọ́n ní kò síbi kankan tí Wasiu Ayinde gbà kan mọ́ ìdílé ọba kankan níbi kankan ìgbà tí àwọn èèyàn gbé ọ̀rọ̀ ọba tó bá fi jọmọ ọba olóòtú mo ṣe ń bọ̀ bẹ́ẹ̀ sà àwọn ẹni yẹn wá kọ lẹ́tà nínú lẹ́tà tẹ́ni yẹn kọ ó kọ lẹ́tà sí ìdílé Fúnṣẹ́gbùwà ìyẹn tó jẹ́ alága olórí ilé ń bẹ̀ ó kọ lẹ́tà sí alága ìjọba ìbílẹ̀ níbẹ̀ ó kọ lẹ́tà sí gómìnà ìpínlẹ̀ Ògùn wípé ẹ má jẹ́ dabarú ipò ìtọ́sẹ̀ ìlànà ọba o nílẹ̀ Ìjẹ̀bú o kọ́ má sì jẹ́ pé orí míì tí ò tiẹ̀ tán ni wọ́n bẹ̀rẹ̀ sí fi sórí ipò
kí lẹ rí sọ̀rọ̀ yìí. olótù ọba tó gbéṣẹ̀ tó fi jẹ olórí ọmọ ọba àfìdípọ̀tẹ̀ ṣéyàn ò mọ̀ tán. àwọn kan sọ àwọn pé lè èèyàn jówó àwọn ọlọ́tẹ̀ èèyàn àwọn kan sọ pé lè ẹ́ jówó àwọn kan sọ pé lè jówó àti connection pé nàìjíríà kò sí téèyàn lè dà bó bá ti connection èwo connection èwo owó èwo ṣe ẹmẹ tó ń pè lọ́ba ẹ̀kọ́ tó kọ́ ẹmọ wọ́ tiẹ̀ tẹ bá ń sọ̀rọ̀ wàásù àdé bá ń sọ̀rọ̀ ọba yẹn aṣẹ́wó wàásù àdédé sí coins ṣe rí àwọn olótù àwọn àjẹ ẹdẹpọ ńlá o tẹ bá tí ìgbégbèsè àdépò ńlá ẹni mọ tó ń pèlè yìí oníṣòwò kan ló kọ jẹ sókò tó ọmọ Ìjẹ̀bú nìyẹn o oníṣòwò kan ṣe ń gbọ́ ọba yẹn wá fi jẹ olórí ọmọ ọba ìdílé kan tí àwọn ìdílé yẹn wá ń sùn láti ìgbà wọn ti kò ń ṣe ọmọ ìdílé wa. tó bá wá jẹ́ bẹ́ẹ̀ tó bá wá jẹ́ bẹ́ẹ̀ ẹ má bínú tó bá wá jẹ́ bẹ́ẹ̀ àwọn èèyàn béèrè kan tí màá fi yín báyìí wọ́n sọ pé tó bá jẹ́ bẹ́ẹ̀ nígbà tó di 2023 tí wọ́n fi Wàsíù Àyìndé jẹ olórí ọmọọba àti ọ̀túnba Àfìdípọ̀tẹ̀ Akilẹ̀ Ìjẹ̀bú ní 2023 kí wá ló dé tó tún wá jẹ́ pé nísìnyí Wàsíù Àyìndé tún wá ń jáde wá láti inú ìdílé Fúnṣegbùwà ṣebí ìdílé Àfìdípọ̀tẹ̀ lè kàn dúró sí. mò ń ẹ ti fẹ́ dá ọ̀rọ̀ yẹn sọ́nà méjì ẹ̀yà kọ́kọ́ kílẹ̀ pé oníṣòwò kan ni bàbá ẹ̀ ìwọ̀n á bèèrè lọ yín pé kájọ oníṣòwò kan bá ní kò tiẹ̀ bó bá tán rárá wọ́n ṣe wá fi jó lórí ọmọ ọba ìdílé yẹn tí ìdílé yẹn ò dẹ̀ protest today mò ń lọ bí sẹ́sọ yẹn o kẹ́lẹ́ mọ̀ pé kẹ́mi fẹ́ kẹ́ máa wọ àwọn èèyàn ní o ìwà àwa èèyàn bá a ṣe rí nìyẹn ẹni tó fẹ́ yàn fún rí o pọ̀ o olótú àwọn tó fẹ́ kó bàjẹ́ fún wa ló pọ̀ o ẹni tó bá yé kó tètè máa yé ń sìn ẹni tó fẹ́ yàn fún rí kò pọ̀ ẹni tó fẹ́ kó bàjẹ́ fún yàn wọn ò ní yé bẹ́ẹ̀ wọ́n máa pretend báyìí lò it take the grace of God and wisdom to know the truth. ìdílé kejì tẹ wá sọ ń pa ẹ̀ sìn nígbà tó kọ́ kíní yẹn sí wọn èsì wo làwọn yẹn fún wọ́n ní ẹgbẹ́ sì. wọ́n ní nínú ilé yẹn wọ́n ní wọn ì tí ì sọ̀rọ̀ wọ́n ní wọ́n sì nílò àwọn ẹ̀rí ní tó ṣẹlẹ̀ ni pé àwọn ọmọ oyè nínú ilé yẹn ló ti jáde àwọn ọmọ oyè nínú ilé yẹn ló ń jáde. olóòtú wọ́n á ṣàlàyé. èmi kì í tẹ̀lé ọ̀rọ̀ páwọn èèyàn sọ pé èmi máa ń keep beyond ordinary. ó dàbẹ̀ bá tẹ̀ sí íńtánẹ́ẹ̀tì pẹ̀lú àwọn ìwé ìròyìn gbogbo tí. olóòtú mo gbọ́n tẹ̀ ń sọ ìròyìn ló kọ síbẹ̀ ṣùgbọ́n mo béèrè kinní kan sí kí làwọn yẹn wá fi wọn reply dèní ṣé ó possible ń sìn kí bá dèmí kú ń sìn kí nílé kẹwàá kan tí ò tẹ̀ bá lè wá tán kọ́dẹ̀ wá ní èmi náà gbọ́dọ̀ gbanú ogún yẹn lẹ́sẹ̀kẹsẹ̀ ni wọ́n á reply pé ọ̀gbẹ́ni wá ń bí òun ṣọmọ agboolé wa ṣẹ́rí tẹ́ máa padà mọ òtítọ́ ọ̀rọ̀ àyà ìlẹ́nu àwọn èèyàn burú ó ìjà àfi pẹ̀ tá à ń sọ yìí ṣe o àti tẹ́ ń sọ yìí ṣe o ó jẹ́ pé tẹ̀gbọ́n tàbúrò ni wọ́n ó jẹ́ pé àná ni wọ́n gbogbo nǹkan yẹn làwa ò mọ̀ tí ẹ mọ̀ láti bẹ̀rẹ̀ wá pé èmi ò kì í ṣèjẹ̀bú ṣùgbọ́n àwọn èèyàn ẹ má gbọ̀ngbọ̀n táwọn èèyàn bá ń sọ àwọn èèyàn ọlọ̀tẹ̀ ló pọ̀ ní àwọn èèyàn wa wọn ò fẹ́ni tó bá ń lọ sókè ẹ lè má lọ sókè lé ní ẹ lọ sókè lọ́la èmi ò ń dìtẹ́ tó bá ti dáa fún kí máa wá àkọ́kọ́ máa fi jẹ́ lẹ́sẹ̀ I don't do that kò sẹ́ni tí ò lè dáa fún ó lè má jẹ́wọ́ ó lè jọ mú ẹ tó bá dìtẹ́ tó bá fẹ́ ṣoríire ọmọ tí ọ náà ní ṣoríire ìwọ gbọ́n débi tó fẹ́ kó dé ṣùgbọ́n báàbò ní wádìí gbogbo dájú káàdì òtítọ́ mú tèmi kàn ní pé tó bá tọ́ sí á débẹ̀ tí ò bá tọ́ sí kò ní débẹ̀ tèmi kàn ní pé ipò ọba bó ṣe ń ṣe ìkọlà ṣe dé ilé ayé bá ó ní wọ́n ṣe ń wádìí tó fi mẹ́rin tó tọ́ sí ìdílé kọ̀ọ̀kan kẹ́nìkan wá sọ pé nìkan ṣe gbá gbogbo òun yẹn mi ò tiẹ̀ fẹ́ máa gbọ́rú ẹ̀ torí gbogbo nǹkan yóò bá létò ṣùgbọ́n kẹ́ máa lọ sọ pé ẹnìkan ò dá yẹn I don't like to condemn people because ìwọ́n tó ń pèrè léèyàn rẹ̀ sì tẹ́ wọ́n máa ròpù ọ̀nà ọjọ́ iwájú ò ní lè sọ̀rọ̀ wọ́n lè pé bàbá ẹ̀kọ́ ló bí ẹ gan ayé burú o so ẹ má yẹ ká máa gbọ́ kẹ́nìkan sọ báyìí máa yẹn mi ò ní sọ̀rọ̀ fún yín mi ò ń ṣe fáǹsì ẹ̀ mi ì dẹ̀ ń gbọ́ orin ẹ̀ ṣùgbọ́n ibi kan rí i pé Ọlọ́run ràn lọ́wọ́ so má yẹ ti gòkè àwọn ẹgbẹ́ ẹ lọ oríṣiríṣi àwọn fáǹsì àwọn tó kù yẹn wọ́n máa fẹ́ jẹ lẹ́sẹ̀ ni tọ́ọ̀bù yẹn yín sìn mo wá sọ̀rọ̀ kan fáwọn èèyàn olóòtú ẹ gbọ́ mi dáadáa ọmọ Ọ̀ṣun state ní yín sìn àbí ẹ má yẹ ká tiẹ̀ lọ síbẹ̀ yẹn ẹ yẹ ká sọ pé Ògùn state ní ẹ gbọ́ mi dáadáa o tẹ́lẹ̀ àbúrò lẹ́ ń gbé tàbí ìkọlẹ̀ bá ń gbé ká pé ní Ògùn state yẹn sìn ọmọ Abẹ́òkúta ní ṣe é pé tá a fẹ́ pín Ògùn sìn máa pín sí mẹ́ta Yewa Abẹ́òkúta àti Ìjẹ̀bú tẹ́ ń gbọ́ mi tí ọba da fún yín dáadáa sí ọmọ Ìjẹ̀bú a máa kílèmù pé ẹ̀gbọ́n òun lẹ jẹ́ torí pé you are from Ògùn state bẹ́ẹ̀ kẹ̀rẹ́ Abẹ́òkúta ni yín o tẹ́ ẹ bá jẹ́ ọmọ Ìjẹ̀bú tó bá fi ohun tí ò dá bá nǹkan burúkú kan ló ṣe é sìn ẹ máa gbọ́ pé òun ń ṣe Ìjẹ̀bú gidi ooru lòun
Rẹ́mọ ni the same Ìjẹ̀bú ni wọ́n o so ẹni tó bá ti dáa fún wọn ni wọ́n pa lóye pé olówó ló ń lára ṣùgbọ́n bó ṣe lára tó ìlara wà lẹ́gbẹ̀ẹ́ kan tó dúró dè wọ́n máa ṣe lára ẹ̀ ẹni bá nílà káyà máa fòye gbé èmi ò ń ṣe France nìkankan ṣùgbọ́n èmi mo ti study ní ìrẹsẹ̀ tó lọ pé mi mo rí pé àwọn èèyàn tó bá ti di pé èèyàn ń lọ sókè wọ́n máa bínú sí láì nídìí so wọ́n máa wá time tó ń tọ̀ tá máa fẹ́ ẹsibíìtì ní tó ń bí wọn nú yẹn jáde lóríṣiríṣi ọ̀nà bó ṣe rí nìyẹn tó bá tọ́ sí bí ó dẹ̀ tọ́ sí ṣùgbọ́n kéèyàn máa condemn ẹnìkan yẹn èmi ò fẹ́ kéèyàn máa condemn èèyàn ó lè ti change torí bíbélì ní òun ò fẹ́ kó ẹlẹ́ṣẹ̀ ẹ máa ronú ìkú àdà lòun fẹ́ ṣùgbọ́n kẹ́ máa lọ fi ọ̀rọ̀ àtijọ́ máa fi kàn ní tó bí ọ̀rọ̀ yẹn wá a ò mọ̀ tó ayé wọn bá tọ́ sí àwọn afọbajẹ wájẹ́ mọ́dẹ̀ níbẹ̀ kọ́ déédéé náà tèmi kàn ní pé tẹ́ máa fi olùgbà bòkun akọ ọlọ́run bẹ́ẹ̀ tèmi kàn rí bẹ́ẹ̀ nìyẹn olótù. ó dà gẹ́gẹ́ bí tí ẹ wá ń sọ báyìí ẹ ti sọ̀rọ̀ kan gbà kan rí mo rántí nínú àwọn ètò kan pé ẹni tó bá ti wá láti ìdílé ọba ó gbọ́dọ̀ kọ́ bí wọ́n ti ń hùwà bí wọ́n ti ń ṣe kó sì máa ṣe àwòkọ́ṣe kó máa fi àwòkọ́ṣe lélẹ̀ torí ọjọ́ iwájú tí ipò ọba yẹn gangan ó bá wá kan ru ẹni bẹ́ẹ̀ tó bá jẹ́ pé ẹ láǹfààní ara àwọn ìbéèrè táwọn èèyàn béèrè ni èmi ń béèrè ó wà níbi ta kọ́lẹ̀ bó bá ṣẹlẹ̀ pé ẹ láǹfààní láti wà lára àwọn afọbajẹ ǹjẹ́ ẹ lè fi K1 jẹ Àwùjalẹ̀ àbẹ́ ẹ lè fi K1 jẹ. ẹ má ṣe mistake o afọbajẹ kọ́ ló ń dictate fún ló ń yan ọba o wọ́n kàn jẹ́ ìgbìmọ̀ ni o nílẹ̀ Yorùbá Ifá náà sọkọ́ máa ń dá o Ifá ọ̀dọ̀ ìjà afọbajẹ Ifá yàtọ̀ o òrìṣà kan ni wọ́n ń pè ní Ifá o tó yẹ yín sìn bẹ́ẹ̀ tí ìkọ́ tẹ̀ ń sọ yín sìn tí n bá wá kéré bẹ́ẹ̀ fẹ́ kí n dáhùn nìyẹn mo sọ̀rọ̀ kan láìpẹ́ yìí àwọn tó kù tá à ń sọ ìyá ọmọ wọn tó lé pé wọn ti sí lókè tẹ́lẹ̀ tí wọn gan lè watch jù bẹ́ẹ̀ lọ wọ́n ti wà lókè tí Ọlọ́run máa sọ pé òun ló fẹ́ jẹ́ àwọn náà ti wà lókè torí ìgbà tí mo ṣe. òkìkí náà là ń sọ òkìkí náà là ń sọ òkìkí náà ni ọ̀tọ̀ ní kéèyàn lówó ọ̀tọ̀ ní kó lókìkí òkìkí náà ni mò ń sọ ó ti yẹ pé àwọn gan máa burú jẹ léyìí lọ tá ò dẹ̀ mọ̀ ṣùgbọ́n tọ́lọ́ bá sọ pé òun ló máa jẹ́ èmi ò ní dí ohun Ọlọ́run lọ́wọ́ ń tèmi o torí ẹ̀ tó bá gbéga ẹ̀dá kan gbọ́dọ̀ mú wálẹ̀ otherwise ẹ̀jọ̀ máa wálẹ̀ papọ̀ ni tí wọ́n fi yẹn sìn wọ́n ní ẹ̀kọ́ ẹlẹ́kọ̀ òun lẹ̀gbà ẹlẹ́gbà ẹ̀gbà ẹlẹ́gbà òun lẹ̀kọ́ ẹlẹ́kọ̀ ẹni tí ò dá fẹ́ nìkan á dá ń bò mí mo sọ pé máa yóò dá àwọn kọjá sí nífẹ̀ẹ́ mo fẹ́ pé everyday ló fi lọ bí eré everyday so tèmi kàn fẹ́ sọ bẹ́ẹ̀ ni olótù. ó dà ẹ ṣeun ẹ wá ṣe kinní kan mo fẹ́ kẹ́ bá a fún àwọn èèyàn àwùjọ lámọ̀ràn ẹ jẹ́ ká mú látòrí ọ̀rọ̀ tá a fi bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ìyẹn lórí ti gómìnà àti sẹ́nétọ̀ Rẹ̀mí Tinubu aya rẹ̀ ẹ má mọ̀ràn wá ń bẹ̀ lábala títí ọ̀rọ̀ K1 náà mo fẹ́ kẹ́ mú àmọ̀ràn mi wá láti ká díẹ̀ lórí ètò. ok àwọn tí màá mú wá ni pé aya rẹ̀ wọ́n fẹ́ gba àwọn tó bá jẹ́ pé wọ́n bá lókè ní àmọ̀ràn ẹ ò lè wà lókè títí ayé àwọn èèyàn dẹ̀ ń wò yìí wọ́n dẹ̀ ní àgbàlagbà kò ń ṣe láńgbáláńgbá nǹkan kan wà téèyàn kì í dá sí tẹ́ẹ̀ bá ti wà nípò kan so kí a wà very careful torí kọ̀tẹ́ tí ò lè padà dá fún ẹlẹ́ẹ̀kejì irú gómìnà náà èlé àjẹkọ̀ fún gómìnà pé àwọn kan wà tí wọ́n ń ṣe tí wọ́n ń dún náà yẹn bẹ́ẹ̀ rẹ́rìn ògùn ẹ̀kọ́ nínú wọn dùn sí o wọ́n dẹ̀ sọ fún wọn ní báìbù wọn ní the children of Isaka wọ́n jẹ́ ẹ̀dá tó bá mọ ogun tó wọ́n ṣe ní àsìkò kọ̀ọ̀kan tó mọ̀ àtẹ́yẹ kó máa ṣe nǹkan ṣùgbọ́n àná lọ máa lọ nìkan lọ máa lọ jó gbogbo ẹ̀ náà kan ló máa dùnú sí irú ètò ẹ̀sọ́ sì nípa ti K1 ẹ̀kọ́ ni fún irú àwọn ètò wa ń dìde lẹ́nì tí wọ́n jẹ́ nǹkan kan òun tó lè padà fẹ́ ṣe lọ́la wọn á lo nǹkan kan against ẹ̀ ṣọ́ra ṣe torí ayé kì í gbàgbé the last one tí a fẹ́ sọ ni pé tó bá ń da fẹ́ nìkan mo sọ̀rọ̀ kan jọ́ kan jẹ́ tẹ́ pé àfihàn fún mi ọ̀tọ̀ ní personality ọ̀tọ̀ ní potential nígbà tó yẹ pé ó máa gúdù ní carpentry ṣùgbọ́n kò níwà ẹ máa gúdù ní electrician ṣùgbọ́n kò mọ̀ ọ̀rọ̀ sọ so a gbọ́dọ̀ máa wò síra wọn kò sí máa bọ́ abúyẹ̀ ìrún mú tí ò ní ta sánsán so má yẹ ká máa condemn èèyàn torí ọ̀nà tó bá wọn tí kò kí wọ́n bá dé sí ẹ wọ́n lè lo àwọn kan mí against ẹ Ọlọ́run ni ó mú èèyàn rè kò sẹ́ni tó dẹ̀pẹ́ nìkan lè èèyàn rè ètò hàn láàrí ètò hàn ń kọ́ Ọlọ́run àfi ṣẹ́ẹ̀ṣọ́ gbogbo wa àmì lórúkọ Jésù nọ́mbà mi ò yí padà +34 698 256 +34 698 256
YouTube wa ní Believer Citadel TV tó bá dẹ̀ tó fẹ́ mọ program tá a ṣe pẹ̀lú Bẹ́mbẹ́yẹ́kẹ́ lóríṣiríṣi ẹ lọ sí Google kẹ́kọ̀ọ́ Prophet Fẹ́mi Wahab sínú Google ẹ máa rí oríṣiríṣi program tá a ti ṣe lóríṣiríṣi tẹ máa gbádùn tẹ máa kẹ́kọ̀ọ́ bó ṣe jẹ́ nìyẹn kò lótú. ẹ ṣeun ọ̀rọ̀ rẹ o ẹ̀yin èèyàn wa ẹ̀yin èèyàn lù wọ́n ní ìlú gángan lọ̀rọ̀ lé ayé bó bá kọ ajú sẹ́nìkan ẹ̀yìn ni ó kọ sẹ́lòmíì ìyàwó ló kọ sẹ́yìn gan-an ẹ jẹ́ àmọ́ ní comment section bẹ́ẹ̀ bá ṣe ń wo fídíò yìí ẹ subscribe bẹ́ẹ̀ báyìí tí ì ṣe ẹ subscribe láti máa rí àwọn ètò wa tuntun tá a tún ń gbé jáde ẹ like ẹ comment kẹ́ẹ̀dẹ̀ tún share ẹ̀ fún àwọn ẹlòmíín àmọ́ rírì yín torí pé ẹ̀yin lè yan wá lè yan yín bẹ́ẹ̀ yàn jẹ́ tẹ́ni kì í wò kàn ní ẹni ìfẹ́ wa lẹ́ni tẹ́ ẹ fẹ́ wò kàn nìyí Tóbi Fásùgbà ló kọ mi Bẹ́mbẹ́yẹ́kẹ́ lẹ́ ń pè mí lónìí ẹ ti wò lónìí Bẹ́mbẹ́yẹ́kẹ́ wòlíì Fẹ́mi Wahab ni wọ́n wà lójú òpó wa dédé àsìkò yìí fáwọn míì tí ò tí ì gbọ́ nọ́mbà yín lẹ́ẹ̀kan ẹ bá a tún pè ká tó máa lọ. Nọ́mbà mi ò yí padà +34698256 +34698256. ẹ ṣeun ẹ máa wò kẹ máa share ẹ lóní Bẹ́mbẹ́yẹ́kẹ́. Bẹ́mbẹ́yẹ́kẹ́ TV ìkànnì eléyìí ládùn